wọ́n wá jẹ́ kó yé mi pé ṣé torí ìwà tí ọkọ ẹ̀ sọ pé ó ń ṣe toró ń tọ̀lé. kàyéfì ńlá lélẹ́yìí o ẹ̀yin èèyàn pékélé arúgbó jẹ gbèsè ẹ dákun ẹ súnmọ́ bí ẹ wá gbẹ́ni tí ó sàn án torí pé kí ni Àmídá ti dá nǹkan lẹ̀ o kí lohun tàmídá ṣe ẹ̀yin èèyàn máa gbé yín débẹ̀ Àmídá gboyún o wọ́n ní pé màmá Àmídá kó ní gángan lórí fúndì èyí ńkọ́ Àmídá wá sákò ònulé ó wá ń sùn káàkiri ìgboro ayé bó ṣe ń sùn sábẹ́ bíríìjì ní ń sùn sí ghetto sùn sẹ́gbẹ́ gọ́tà ó kàn ṣàbẹ̀rẹ̀ sí ń sùn káàkiri àwọn ọkùnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń gorí Àmídá tí wọ́n ń tọpinpin Àmídá bẹ́ẹ̀ sì làmídá ti róyún he o ta ló lóyún náà àwọn méjèèjì kò yé èèyàn o Àmídá kọ́kọ́ sọ wípé Usman ló lóyún tí ń bẹnu òun ni màmá Usman náà wá bẹ̀rẹ̀ sí ń tọ́mọ ni wọ́n tọ́mọ pósù 9 gbáko àwọn ni wọ́n tọ́jú oyún ọmọ yẹn o kó tó di pé ọmọ padà bímọ ọ̀dọ̀ wọn ni wọ́n ti gbẹ̀bí ọmọ ni wọ́n ti ṣe súná ọmọ Àmídá wá bímọ tán ló bá sọ wípé Usman kọ́ ló lóyún o ó ní Tìmílẹ́yìn ni pa àwọn méjì ní ń gorí òun bó o ló ṣe mọ̀ pé Tìmílẹ́yìn ló lóyún ṣé Tìmílẹ́yìn ló ṣe kàn ní àbí Usman ẹ gbọ́ wìrìwìrì lónìí lórí ètò ilé tí mo bá yín mú wáyìí níyà Àmídá náà kọ́rọ̀ dálẹ̀ o ilẹ̀kùn o ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí gbẹnu tán ó kẹnu ó fẹnu bẹ́ẹ̀ ló tún lọ́ọ̀rìn ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí ẹ bá ń wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹtún wá fetí gbéyàwó ọ̀rọ̀ torí pé kí ni fọ́nrán eléyìí yóò kọ́ wa lọ́gbọ́n tó pọ̀ ni ẹ má yí kó mbẹ́ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà mọ̀ ń bọ̀ náà. kalẹ́. ẹ kalẹ́ ma. ẹ̀rọ sà. yes ma. èmi ni Kàfáyà Tajudeen mo wá sí bíbá yìí níjẹjọ nípa ọmọ mi tó fún ẹnìkan lóyún. wọ́n sọ pé mo ti rántí sọmọbìnrin òní. bẹ́ẹ̀ ni sà. ọmọ yín dà. ọmọ tèmi lélẹ̀. ok ẹ tó padà lóyún ni. ẹ tó sọ pé padà lóyún ni. bẹ́ẹ̀ ni. kíní dà àṣìdẹ̀ dà. kí ló dé tó lọ bóyá kó lọ nà. ìwọ ló mẹ́jọ wá ń gbà yẹn. nígbà tí mo sùn sí ibi gbẹ̀ǹbìbẹ̀ níbi complex ní dájú kan ṣe fọ̀gà ni wọ́n rí mi bẹ̀ wọ́n á bí mi lè pè kí ló mú wọ́n á ṣàlàyé fún wọn dádì tí wọ́n dúró yìí. èwo ni wọ́n sì tọ́ parí. rárá o eléyìí. bẹ́ẹ̀ dádì tí wọ́n dúró yẹn wọ́n á pe nọ́mbà rẹ̀ wọ́n á sọ pé kó yọjú sáwọn so ó wá yọjú sí wọn wọ́n á fi fà mí fún mọ́mí. kí ni àlàyé tó ṣe fún wọn gbà náà. nígbà tí a lọ ya scan so. àlàyé tó ṣe fún bọ̀dá yìí tí wọ́n fi pè é. òun náà ni mo fẹ́ sọ yìí a lọ ya scan so ìgbà tá a ti lọ ya scan dé wọ́n á sọ pé kì í ṣe òun ni oyún. Ọlọ́run ṣàlàyé fún mi dáadáa nígbà tẹ́ lọ ya scan ṣé wọ́n sọ pé ẹ ti lóyún ni. no nígbà tí mo oyún ti wà lára mi ká tó lọ ya scan. so ìgbà tí adébítà ti lọ ya scan àbúrò ẹ̀ ló jẹ́ àǹtí àánú. ok àmì àti wọn lájọ lọ ya scan yẹn so ibi tí mo ti ń ya scan ni wọ́n ti ń sọ pé oyún yìí ó ti ju bíi 3 months lọ pé kì í ṣe oyún 3 months ní eléyìí pé ọmọ ilé ó ti ní apá àti ọwọ́ ipò ti 3 months lọ àti àánú ṣàtọ́. ó ti lápá àtọwọ́. wọ́n ṣàṣọ ipò ó ti ń fọ́ọ̀mù ipò ó ti ń fọ́ọ̀mù ẹ̀ so wọ́n ṣàṣọ báyẹn gbàtà ṣàdélé wọ́n fún ní ìwé scan bóyá ọjọ́ kejì ẹ̀ àjọsùnlé náà ní lọ́jọ́ náà ọjọ́ kejì ẹ̀ ó fún mi ní owó mọ́tò pẹ̀lú mọ́mí ẹ̀yìn wọ́n fún mi ní owó mọ́tò wọ́n ní pé kí n máa lọ so ìgbà tí mo wá ń lọ mo wá nítorí ọ̀dọ̀ dádì mi Akínyẹlé ni ọ̀dọ̀ dádì mi wà wọ́n ìgbà dádì mi dẹ̀ ti ṣaláìsí mi mọ ibi tí mo fẹ́ lọ mo sásùn sí ibi ẹ̀gbẹ́ ilé mi. ìgbà tó sọ pé nǹkan ló ń lóyún pẹ̀lú iye oṣù tí wọ́n sọ pé ọmọ ti dà òun calculate ẹ̀ pẹ̀lú ìgbà tó ń ní àbáṣepọ̀ pẹ̀lú rẹ̀ wọ́n wá lóun kọ́ ló ń lóyún wọ́n wá fún ẹ lówó mọ́tò pé kọ́ ọmọ bá tiẹ̀ lọ. ok dáàdi Akínyẹlé ló yẹ kó o lọ ní bàbá rẹ ṣùgbọ́n ò lè lọ nígbà tí bàbá rẹ ti kú ó wá sùn sí ibẹ̀ yẹn níbi tí Túndé ti bá ẹ. fún bọ̀dá fọ̀gá àwọn náà introduce mi sí Túndé ok so má sọ lé lọ. so ẹ̀yìn ìgbà náà
mo sábà bá mọ́mí yìí sọ̀rọ̀ wọ́n fà mí fún wọn pé kí n máa lọ sí ọ̀dọ̀ wọn mo wà lọ́dọ̀ wọn ó wá sí di wípé. àlàyé tó o ṣe fún Túndé ni pé ọkùnrin tó o lóyún fún. bẹ́ẹ̀ ó sọ wípé kì í ṣe ó pé òun ò lè gbà. ó sọ pé òun kọ́ lòun lóyún pé òun ò lè gbà á. bẹ́ẹ̀ ni sà. ó lé ọ jáde ńlé bẹ́ẹ̀ ni sà. ló fi ń sun bíi. bẹ́ẹ̀. àwa wá pè é bẹ́ẹ̀. wípé kó máa bọ̀ kí la wá ṣe ń bì kí la ṣe. so ẹ wá wọn dádì wọn bá mú mi sọ̀rọ̀ wọn pé kí n máa lọ sọ́dọ̀ wọn pé kó mọ́ dàbí wípé conditions mẹ́ẹ̀mí wà ni wọ́n fi fẹ́ mọ́ fi ìyà jẹ mí wọ́n fẹ́ mọ́ rẹ́ mi jẹ so wọ́n ṣàfàmì sí mọ́ mi pé kàn máa mú mi lọ sí ọ̀dọ̀ wọn. àwa sọ pé wọ́n fẹ́ máa rẹ́ ọ jẹ. ẹ pé no pé kó mọ́ dàbí pé conditions mẹ́ẹ̀mí wà ni wọ́n fẹ́ fi máa rẹ́ mi jẹ. mọ́mì rẹ̀ ń kọ́. wọ́n wà láyé kalẹ̀. kí ni wọ́n ń ṣe. wọ́n ṣiṣẹ́ kankan wọ́n ní. ó rẹ̀ wọ́n mentally. bẹ́ẹ̀. ok pé kọ́mọ̀ jẹ́ pé torí condition ẹ ni àwọn fífẹ́ máa rán ẹ ọ jẹ so àwọn náà rà gbà wọ́n dẹ̀ mú ẹ lọ sọ́dọ̀ padà wọ́n ń tọ́jú oyún kí ló wá ṣẹlẹ̀. so ìgbà tí ó wá di December táwọ inú ọdún yìí jani mo wá sí ọ̀dọ̀ ọmọ mi mo wá rí bọ̀bọ̀ yìí mo ṣàṣe rí ó wá sọ fún mi wípé ṣé nǹkan tí mo ṣe ṣé ó dà pẹ̀lú wípé ṣé mo mọ̀ pé òun ni ọmọ ọwọ́ mi mo wá ní pé mo sọ mo ní ṣé nǹkan tó ń sọ yìí só sì dá pé kì í ṣe ìwọ ni o ní ọmọ ọwọ́ mi ó bá mi fà nǹkan tó ń sọ yìí sì dá. ó bá mi fà lọ́jọ́ yẹn ó bá mi fà tó yẹ pé àwọn ẹ̀gbọ́n mẹ́mi wọ́n wá sọ́dọ̀ wọn lọ sọ́dọ̀ àwọn girama rẹ̀ ìgbà náà sọ èmi àti àjọ mọ́ ń sọ̀rọ̀ ọ̀dọ̀ rẹ̀ ni mo máa ṣe lọ sọ́dọ̀ rẹ̀ ìgbà tó sáyà wá sọ mo wá. ọmọ tá à ń sọ nǹkan. ó wà ń ta oníṣùkúlẹ̀. ó ti tọ́ ọmọ ọdún mélòó báyìí. kìtì pé ọdún 9 months ni. ok. so mo wá fi ìgbà tí ó ṣàdí ẹ̀yìn iléyà yìí mo lọ sọ́dọ̀ ẹ̀ ọ̀dọ̀ ilé mo lọ sọ́dọ̀ ẹ̀ so. láti lọ ṣe kínni. ó ní pé kí n wá sọ́dọ̀ òun pé kí n wá. láti wá ṣe kínni. no èmi ni ó ti gba ṣọ́ọ̀bù wọn sọ pé mo fẹ́ mọ ṣọ́ọ̀bù tí ó gbà. torí kínni. nítorí wípé èmi àti àṣọ pé ó sọ mi pé òun lòun lọ mọ mi sọ pé mo ti gbọ́ pé kò sí wàhálà ń bẹ. ó sọ pé òun lòun lọ mọ o sì lóò ti gbọ́ kò sí wàhálà ń bẹ àwọn ẹbí ẹ̀ wò lọ́wọ́ àbí bóyá ẹ̀gbọ́n dádì ẹ̀ ẹ̀gbọ́n mọ́mí àbábúrò mọ́mí àbá. ẹ̀gbọ́n mẹ́rin ni. ẹ̀yin lẹ̀gbọ́n mọ́mí ẹ̀ ẹ̀yin sáà ń gbẹ́jọ́ tí ń rò kẹ́ẹ̀kan lé mọ́ gbọ́ ni wọ́n sọ̀rọ̀ ẹ̀ lọ. so ẹ̀yìn ìgbà náà mo ṣáà lọ sọ́dọ̀ rẹ̀ nígbà tí mo dé láti ọ̀dọ̀ ẹ̀ ní ọjọ́ Tuesday nírọ̀lẹ́ ọjọ́. níbo ló ń gbé kó o tó pàdé ẹ̀ lọ́dọ̀ mọ́mí ẹ̀ ọ̀dọ̀ ta ló ń gbé. ọ̀dọ̀ mẹ́mi náà ni mò ń gbé. ok àwọn ti lé ọ kúrò ń ta àwọn ti lé ọ kúrò lọ́dọ̀ wọn ni. rárá no ìgbà tí ọ̀dọ̀ mẹ́mi ni mo wà tí màá ṣe ta ti lọ pàdé tẹ́lẹ̀ bọ̀ ìgbà tí mo lọ kí mẹ́mi ní December. nígbà tí àwa ti pè ọ́ ń bì tá a ti fà ọ fún wọn pé kán lọ máa tọ́jú oyún ẹ̀ nǹkan kan o níbo ló ń gbé. ọ̀dọ̀ wọn. tó fi pàdé ẹ̀ níbo ló ń tó fi pàdé ẹ̀ padà níbo ló ń gbé. ọ̀dọ̀ wọn ni mò ń gbé bọ̀. lọ́jọ́ tó kú òǹlé tó lọ kí mọ́mí ẹ̀ níbo ló ti kú. ọ̀dọ̀ wọn ni mo ti kúrò. má sọ̀rọ̀ lọ. so ìgbà náà mo ṣáà lọ sọ́dọ̀ rẹ̀ mo lọ kí ìgbà náà ni mo wá ó di ìjọ Tuesday àbí ìjọ Wednesday la ṣe iléyá Monday ìjọ ta ṣe iléyá ni mo lọ sọ́dọ̀ rẹ̀ tí mo lọ kí ní ṣọ́ọ̀bù ẹ̀ ọjọ́ Tuesday. ìgbà tó ń lọ kí ní ṣọ́ọ̀bù ẹ̀ ń bọ̀ lọ dágbére fún òun. mo sọ pé mo lọ sọ́dọ̀ àwọn ọmọ mi. ok. so ìgbà tí mo kúrò ní ọ̀dọ̀ rẹ̀ ní ìrọ̀lẹ́ ọjọ́ Tuesday mo wá lọ sí ilé mo ṣàṣe délé àwọn mọ́mí wọn ń sọ̀rọ̀ pé ibo ni mo lọ mo á sọ pé ìgbà tí mi bá mọ́ mi ní ilé ni mo lọ sí ọ̀dọ̀ rẹ̀ mi nǹkan tí mo sọ fún wọn nìyẹn lọ́jọ́ yẹn. irọ́ lọ̀rọ̀ yẹn àbóòtọ́. irọ́. so musa sọ báyẹn fún wọn ìgbà tí wá di ìgbà dádì ilé. bàbá ọkọ rẹ. so wọ́n ṣáàdé wọ́n sọ̀rọ̀ wọ́n ní ibo ni mo lọ ibo ni mo ṣe kíní kan wọ́n sọ̀rọ̀ wọ́n ní. so pẹ́ tó bá náà tó pẹ́ gan ni. no ọjọ́ Monday ni mo lọ. ó dé njọ́ tó lọ. bẹ́ẹ̀ ni sà. ok ibo ló sùn mọ́jú. ọ̀dọ̀ rẹ̀. má sọ̀rọ̀ lọ. so mo ṣáà tí mo ṣe dé dáàdi wọn sàn sọ̀rọ̀
ó ní ibo ni mo lọ ibo ni mo ṣe nìkan mo sá mi sọ ọ̀rọ̀ wọ́n ṣáà ní kí n bọ́ta mo wá gbé ọmọ mi mo bọ́ta mo dúró ní ìwádìí ní alẹ́ ọjọ́ ìrọ̀lẹ́ ọjọ́ Tuesday yẹn mo bọ́ta mo ṣáà gbọmọ mi mo bọ́ síta ẹ̀yìn ìgbà náà ó di àárọ̀ ọjọ́ Wednesday láti wọ́n sọ̀rọ̀ ìpè tó ayé pé kì í ṣe àwọn ni ọmọ ọwọ́ mi pé kí n kulẹ̀ lọ gbé ọmọ fún ẹ tó lọ mú pé kí n mọ́ dààmú àwọn káàkiri so ìgbà tí wọ́n ti sọ báyẹn fún mi wọ́n á pè ilé yìí wọ́n á pè pàṣẹ mo pè wọ́n á sọ pé wọ́n á ṣàlàyé nǹkan tí wọ́n sọ fún mi ní inú ilé mo á ṣàlàyé rẹ̀ fún wa ní pé à. kí n tó gbọ́n tó ń sọ mọ̀ ń bọ̀ torí pé pẹ̀lú ẹjọ́ tọmọ yìí rò yìí àkókò gangan rèé tíyẹn bá fẹ́ invest lórí gold nítorí pé béèyàn bá ra gold lásìkò yìí láìpẹ́ láì jìnnà owó rẹ̀ ó tún lọ òkè torí pé gold wálẹ̀ díẹ̀ báyìí o ìgbà tó wá sọ fún bẹ́yẹn kí ló ń sọ. ó wá ní pé à kí n máa bọ̀ wípé ìgbà tí wọ́n ti sọ báyẹn fún mi pé kí n lọ gbé ọmọ fún ọlọ́mọ wá ní pé kí n máa bọ̀ so òun ni wọ́n á lọ sí ọ̀dọ̀ rẹ̀. ló wá lọ gbọ́ ọmọ fún un. ok arábìnrin nígbà tí ó lé ọkọ òun lẹ́jọ́ kan lára pé òun kọ́ lòun ní ọmọ òun kọ́ lòun lóyún inú ẹ̀ ó mọ́lé ọkùnrin yìí láti lọ bẹ̀ ńgbà yẹn tó fi wá sùn síbi igi kan tó sọ. òun kò sí nílé ó sì travel. ok ó débẹ̀ kó tó wá bí àbó bọ́dà láti lọ bẹ̀ rárá. mi ì lọ síbẹ̀ rárá. ok kí ló tó lọ bẹ̀. mi kò sí ìgbà tí mo fi lọ mi ì lọ síbẹ̀ ni. o ò rò pé òun ló lóyún. bẹ́ẹ̀ sá. bọ́dún ìsìn o ti gbà ó ti rò pé òun ló lóyún. òun ló lóyún ni àbígbà tí ó lọ ṣàgbèrè lọ́dọ̀ rẹ̀ tí wọ́n lé ọ síta ló jẹ́ kó gbàbẹ̀ lọ nígbà tí wọ́n ti lé ẹ síta pé mọ̀ lọ bí tó ti ń bọ̀ tọmọ yìí bá kúkú sọmọ wa kó lọ gbé fún ẹ tó ní o torí ìyàwó létí ń lọ sí déńjọ́ kejì tó sì fọkọ rẹ̀ tọfọ mọ́lẹ̀ alágbèrè ṣé ló fi padà sọ́dọ̀ rẹ̀ àbí báwo. òun ló lọ́mọ káyìlá kí ni àwọn àyẹ̀wò tó ṣe tó fi gbà pé òun ló lọ́mọ. nítorí wípé gbogbo owó sèǹbà àkótó. súnmọ́ Agidigbo sí mike. nítorí gbogbo tẹ́lẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ni mo máa ń sùn mi kí lọ sí ọ̀dọ̀ mẹ́rin ọ̀dọ̀ rẹ̀ ni mo máa ń sùn kó tó di pé èmi àti ilé àjọ pàdé January to last year èmi àti ilé àjọ meet so oyún ti wà lára mi nígbà náà kó tó di pé èmi àti ilé àjọ meet. ọmọ kò yún wà lára rẹ̀ ńgbà náà. mi tí mo bọ̀ ara àdúgbò wa sí wọ́n sọ mi pé àti mo ń ṣe yìí kéè pé mo ti ní o ti lóyún bẹ́ẹ̀ ni sà. January kan ló mi tẹ́lẹ̀. January 2. gba ló mi tẹ́lẹ̀ last kó tó mi tẹ́lẹ̀. ọ̀dọ̀ rẹ̀ ni mo máa ń sùn. ọjọ́ tó fẹ́ lọ mi tẹ́lẹ̀ ìgbà ọ̀dọ̀ rẹ̀ ló ti kú. bẹ́ẹ̀ ni sà. màmá kí ni ẹ fẹ́ sọ sí ti arábìnrin sọ yìí. ẹ ṣé aláàjì ọ̀rọ̀ yín ò ní dojúrú ibi tẹ́ ẹ ti níyì ẹ̀ ní tẹ́ńbẹ̀. àmín. kò sí nǹkan tí mo fẹ́ sọ ju pé màá ṣàlàyé bí ọ̀rọ̀ rẹ̀ ṣe jẹ́ lọ torí pé nígbà tó dé tó pé wọ́n ṣe ní eléyìí kó wá yọjú pé òun ló fún òun ní oyún ó lọ yọjú sí wọn nílé wọn ọjọ́ yẹn gangan náà ni kò má tẹ lọ́mọ mi bọ̀ nílé ó dẹ̀ tẹ̀lé délé. níbo ni ilé wọn tó lọ. lọ́dọ̀ mọ́mì ẹ̀. mọ́mì ẹ̀ ò tí ì sick in time yẹn. wọ́n ti sick àǹtí ẹ̀ wà ń bẹ̀ ń gbà yẹn. ok. so wọ́n dẹ̀ ní kó máa tẹ̀lé wa lé ọmọ mi bọ̀ ìgbà tí ó dé tó ṣàlàyé fún mi mo ní ṣe lóòtítọ́ àti lódodo àwa la ní oyún ó ní bẹ́ẹ̀ ni ó dẹ̀ dá òun àti ẹ̀jọ́ ń lọ síbi tó ń gbé wọ́n jọ ń gbé ìgbà tó di pé tí n bá ti dé láti travel torí ọjà àjàpá lèmi ṣe tí máa lọ sí Ṣakí máa lọ 4 days máa lọ 5 days máa padà sílé tí n bá dẹ̀ ti ń bọ̀ gbogbo ohun tó bá nídìí tó fi lórí fruit máa rà fún so ìgbà tó di ọjọ́ Sunday yẹn wọ́n sọ kankan fún mi pé wọ́n ti lọ ya scan èmi ń lọ mo máa ń lọ sí prayer ní ìtòsí ọ̀dọ̀ wọn lásàlátù mi mo wá gbé nǹkan tí mo rà dání yẹn mo gbé dání mo bá pàdé òun àti
ọkọ̀ lójú ọ̀nà wá ní my mommy màmá sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún yín kankan kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ọ̀rọ̀ kí n tóbi káfọ̀ bẹ́ẹ̀bù ṣàlàyé bó ṣe jẹ́ fún mi ọmọ yẹn dẹ̀ explain pé scan tó ṣe kankan kí ló wá ṣẹlẹ̀ ń gbọ́ wá bó ló ṣe jẹ́ ó ní òun ò bá jà o pé ọ̀rọ̀ scan yẹn làwọn kàn ń sọ ó dẹ̀ dìde ó dẹ̀ kó gbogbo ẹrù ẹ̀ sínú láìlọ́n máa ní ń gbọ́ wá ń bíbá níbo ni ó wá ń lọ ó lóun lọ sí ọ̀dọ̀ àbúrò dádì òun. sẹ́rù rẹ̀ ò ju láìlọ́ọ̀nù lọ ni. nínú láìlọ́ọ̀nù náà ni wọn lájẹsẹ́nu kù débi pé wọn ò rí nǹkan kan di wálé so mo wá ní kò sí problem tó bá yẹ pọ̀dọ̀ mọ́mí ẹ̀ ní ọ̀dọ̀ dádì ẹ̀ ló lóun lọ ní àbúrò dádì òun lòun lọ ọ̀dọ̀ kankan ní tí ó ṣẹlẹ̀ ni pé bá mi tẹ̀lé wọ́n fi sílẹ̀ lójú ọ̀nà tẹ̀lé ní tí mo rà wá fún ìsáàṣe mi ni mo fẹ́ jẹ òlélẹ̀ mo dẹ̀ gbé fún náà tó bá yẹ pé wọ́n bá pè mí màá dá yín lóhùn ọlọ́run ó sọ wá jẹ́ ká gbọ́ ẹ̀yin ẹ̀ bóyá ọjọ́ kejì àbí ọjọ́ kẹta. làwa pè yín bí. lọ́mọ mi sọ pé wọ́n pè òun ní bíbá yìí nígbà tó sọ pé wọ́n pè òun ìjọ tán pé kò tí wàá sọ fẹ́mi pé wọ́n pè òun tèmi fi travel mo wà travel ló pè mí pé mọ́mì mi wọ́n pè òun o nǹkan kan lágídígbò àǹtí mi tó jẹ́ nọ́ọ̀sì náà sọ fún wọn pé kí wọ́n lọ ṣe scan wà tó fi jẹ́ pọ́tọ̀ lòun àtẹnitán jọ lọ ṣe scan ọ̀tọ̀ níbi tán ti ní kán lọ ṣe scan ọ̀tọ̀ níbi tí wọ́n ti lọ ṣe scan mo rókè àǹtí mi máa ń lò ní Yemẹtu ibẹ̀ làwọn máa ń lò ibẹ̀ náà ti ní kán lọ ṣe scan wà ọ̀tọ̀ níbi tán ti lọ ṣe scan lò àwọn á dàn pé kí ló dé táwọn ọmọ yẹn kọ̀ọ̀kan wá fi ìwé scan yẹn hàn àwọn kó tó di pé wọ́n ń da ọ̀rọ̀ rò láàrin ara wọn ní èmi ò tẹ̀wọ̀n mọ́ níbọ̀ tí wọ́n ti pè nísìnyí pé wọ́n ń pè wá ní Àgídìgbò èmi ò sì ní ilé tún sáré mọ̀ bọ̀ láti Ṣakí nọ́mbà ní àkímọ́ wọ̀rí àwọn máa tẹ̀lé wa àǹtí mi yẹn ló tẹ̀lé wa níjọ́ tọ́ọ̀sì tí wọ́n pè nígbà tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n rọ́rọ̀ yẹn sọ àti máa ní màmá ẹ̀ máa dé tó bá di Monday wọ́n mi ẹ̀ máa wá attend sí yín ó dẹ̀ di Monday mo wá sí bíbá yìí ìgbà tán ṣàlàyé pẹ̀lú bí mọ́mí ẹ̀ náà ṣe jókòó tí mo rí mọ́mí ẹ̀ wọ́n wá jẹ́ kó yé mi pé ṣé torí ìwà tí ọkọ ẹ̀ sọ pé ó ń ṣe toró ń tọ̀lé pé ṣé torí ìwà tọkọ ẹ̀ sọ pé ó ń wù àbí torí títí mọ́mí ẹ̀ ni mo ṣe wo pé kí nǹkan fìyà jẹ́ kó mọ̀ ọ́ lọ wọ́n á ní mi ìbẹ́ lọ́hùn ìyà fún ọmọ tèmi gangan débi pé màá fìyà jẹ ọmọ ọlọ́mọ mo níbọ̀ tí nǹkan tó rí ó ń ṣẹlẹ̀ nísìnyí pé èmi kọ́ ni mo bá a sùn mi mọ bí wọ́n ṣe jọ ń sọ̀rọ̀ yìí láàrin ara wọn mo ní ó ṣókùnkùn sí mi wá ní ní tó ṣẹlẹ̀ ni pé kí n lọ tún scan ṣe wá mo dẹ̀ dìde ńlẹ̀ mo kọ́ àwọn méjèèjì lẹ́yìn èmi àti ẹ̀ lájọ lọ ọmọ dúró àdẹ̀ lọ tún scan ṣe àti Yínká ló fún wa ní ibi tá a máa ti lọ ṣe scan wà àdẹ̀ lọ ṣe scan wà gbàtà mú scan dé bíbá yìí wọ́n dẹ̀ sọ fún mi pé ní tó ń ṣẹlẹ̀ ni pé scan yìí pẹ̀lú àsìkò tọmọ mi sọ pé òun bá ní fọ́ọ̀mù kí n má sọ fún mi pé kí n má sọ fáwọn pé ọmọ mi kọ́ ló lóyún. olókè mo ní tó bá jẹ́ bẹ́ẹ̀ kò sí wàhálà wọ́n ní ṣé kí ni mo wá fẹ́ mo ní bóyá kó wà lọ́dọ̀ ọmọ mi ẹ̀ ká mọ̀ fún un nìkan tí ó bá máa jẹ àwọn àni pé ṣé mo dẹ̀ mọ̀ pé bí mọ́mí ẹ̀ ṣe wà yìí ta ló lè rí lọ́dọ̀ ọmọ mẹ́ tí wọ́n ní máa fèpè ránṣẹ́ sọ́mọ mi pé béèyàn ṣe rí yìí èèyàn tó wá tún fi wàhálà kún wàhálà fún pé ṣé mo mọ ẹni tó jẹ́ pé ó sin ahọ́n àbí mo mọ eléyín òkè tí ó sọ̀rọ̀ wọn á ní kì í ṣe tó máa jẹ ìní ó jẹ́ problem wọn á ní pé kí n jọ pé kí n dàpọ̀ mọ́ mọ́tọ́ mo ní fake life ń bẹ nínú ẹ̀ nínú ayé ẹ̀ nígbà yẹn wọ́n ní kí ló dé mo ní ó sọ fún mi pé wọ́n mọ̀ ń ta ẹja odò ní Ìwó road mo ní tí mi mọ̀ àmọ́ pé mo kéèyàn bá sọ n tó bá ń bẹ ní abíyẹ̀ tá a bá pamọ́ kò sẹ́ni tó fẹ́ mọ̀ èmi ni màá mọ ibi tí mò ń lọ tó bá ṣàlàyé fún mi so wọ́n á ní pé kí n má wo gbogbo ìwà tí ó wù pé ká ṣáà máa mú lọ láti ìgbà yẹn mo dẹ̀ mú sọ́dọ̀ títí tó fi bímọ kódà kò lọ tó bá lọ sílé wọn pé òun lọ bóyá ńgbà tó wà lọ́dọ̀ ọkọ bóyá ń lọ sílé wọn pé òun lọ sílé àwọn ó ń lọ wọ mọ́mí òun gbogbo ìgbà tó wà lọ́dọ̀ mi my mommy ni ó mọ̀ pé mi my daddy ní pọkọ mi tèmi náà dẹ̀ ti gbà
pé tó kò kí n dé bá ní káyẹ̀rì àbímọ tán àṣenémì tán ọmọ pósù 9 làṣeléyá ọjọ́ Monday tẹ ẹ̀yìn léyá ó lóun lọ sọ́dọ̀ mọ̀mọ́ òun àti wàá gbọ́ tí màá sọ pé kó mọ́ lọ́dọ̀ mọ̀mọ́ rẹ̀ mo lọ dà kò sí ìyọnu ńjọ́ olóde ó lóun máa dé lónìí Ọlọ́run ó sọ wá bó ṣe lọ tán mo pe ẹ̀gbọ́n mọ́mì ẹ̀ torí nọ́mbà tí wọ́n ti wà lọ́wọ́ mi láti gbà tá a ti ṣe némì tán mo pẹ̀ ẹ̀gbọ́n mọ́mì ẹ̀ wọ́n ní pé àwọn ètí ìsú ọ̀pọ̀dọ̀ ọmọ mẹ́ẹ̀ ló lọ wá àwọn máa ṣe findings lórí ẹ̀ pé kí n mú ní sùúrù àwọn máa pè mí padà God so good mi ò rí kọ́ wọn tílẹ̀ fi sú ìgbà tí mo wá fẹ́ pè wọ́n sí fóònù tèmi náà kò níná lórí mo á ní tó bá dàrọ̀ bó ṣe dìdájí tán bá mi ṣáàjì fóònù mo pe iye ọkọ mi tó wà ní aba ilé ibi tó mọ́mí ẹ̀ ń gbé wípé ẹjọ́ ṣé ẹ ráyọ̀ lórí ohun àtọmọ ti wá sí ibẹ̀ yẹn o náà bá ní pé àwọn orí o àwọn ti rí mọ́mí ẹ̀ tán jáde ń sìn mo ṣe wá sọ báyìí fọkọ mi lọkọ mi bá ní irú ìrìn òṣìwò lọmọ yìí rìn pé ọmọ yìí ń pa fóònù nínú rọ mo ní ẹjọ́ òde mo ní gbòòbá dé yóò ṣàṣọ bí tó lọ God so good ó di bóyá bíi to 5 lálẹ́ nírọ̀lẹ́ níjọ́ kejì mo fẹ́ máa pe mọ́mí ẹ̀ ìyẹn mọ́mí tí wọ́n dúró yìí ẹ̀gbọ́n mọ́mí lọ́ba yọ sí bó ṣe yọ nìyẹn gamboro ẹ̀ lẹ́kùnrin o àwọn mọ́mí nǹkan o ṣé bó lọ́dọ̀ mọ́mí ẹ̀ ló ń lọ àwọn tó yẹ kán rí ẹ lọ́dọ̀ mọ́mí ẹ̀ wọn ò rí ẹ lọ́dọ̀ mọ́mí ẹ̀ ló bá ní ìgbà tó wọn bá mọ́mí ń lé lòun ti lọ sọ́dọ̀ ọ̀rẹ́ ẹ̀hún mo lọ́ wàá padà síbi tí o ti ń bọ̀ ọ wà lọ́mọ rẹ̀ tí o lọ sọ́dọ̀ ẹ̀ wá fún mi màá wá sanwó mọ́tò ọ̀rẹ́ yẹn padà sílé wọn tí mi ìbá lè sanwó mọ́tò rẹ̀ ìgbà náà ló tó lè sọ fún mi wípé mò ń fú ló bá wú lẹ́nu ló bá jókòó mo ní ọ̀rọ̀ jókòó kọ́ ni mò ń bẹ́ẹ̀ sọ wá lọ sí ibi tó lọ mo wá pe nọ́mbà mọ́mí ẹ̀ nọ́mbà ni mọ́mí ẹ̀ dákun ẹ̀jọ̀ torí Ọlọ́run ẹ mọ̀ jẹ́ olọ́ọ̀bì kankan irọ́ ní ń pa àwọn ń bọ̀ lọ́dọ̀ yín jọ Sunday bá ló dá mo ti gbọ́ kó sí wàhálà bóyí ọkọ mi ṣe dé lálẹ́ wọ́n ti bọ́ àwọn méjèèjì náà jọ ń bú náà jọ ń fún lépè. ta ló ń bú yín tó fi ń bú. ọkọ mi. ok wọ́n ń bú ẹ̀yin àti ẹ̀. wọ́n ń bú èmi àti ẹ pé tí ìbá ṣe pórí tèmi ò pé mo ṣe lè gbà padà kankan bá ní à mo ní màá gbà ìgbà tí ẹ̀gbọ́n mọ́mí ẹ̀ ti sọ pé àwọn ń bọ̀ wá bá mi mo ní ló jẹ́ kémi gbà mo ní mo dẹ̀ ti sọ pé bó bá ṣe jẹ́ nígbà tán bá dé àló padà fi okun ọ̀lẹ́hùn bó bá jẹ́ ọmọ ni màá bá gbà lọ́wọ́ ẹ̀ tí ó mọ̀ bá tiẹ̀ lọ mo ní tí mo fẹ́ kí mo nígbà tí mo dúró dé nìyẹn wọn ọkọ mi bá ní gbọ́dọ̀ fún lóúnjẹ òun o nǹkan bá a ṣe dáná tán mo fún lóúnjẹ oúnjẹ lọ torí àwọn jẹ́ nìkan tó yẹ pé tán bá ti pariwo ibi tán bá ti pariwo yẹn náà ni ọ̀rọ̀ ọmọ wọ́n ṣe ní ẹ tuntun fọmọ ilé oúnjẹ mo ní ẹ bẹ̀rẹ̀ nu ẹjọ́ oúnjẹ ìjàre sẹ́ ọmọ ọlọ́mọ ò ní jẹun ni ó fọmọ ní ọyàn lọ́wọ́ náà bá ní ọ̀dà ọlọ́run sọ yín ṣùgbọ́n ṣé ìrìn tó orin sódà nǹkan kàwọn bá tún fèsì ẹ̀ wọ́n tún bá a sọ̀rọ̀ bí ẹni pé èèyàn bọ́mọ rẹ̀ sọ̀rọ̀ mo ní ẹni tí ń ṣépè nísìn mo ní inú ọ̀rọ̀ ti parí nìyẹn mo dẹ̀ bọ́ tàǹtẹ̀ mi ní ọjọ́ Wednesday mo lọ sáyé prayer wọ́n ń dáná oúnjẹ lọ́wọ́ ni mo lọ sí prayer àsàlátù tí mo máa lọ mo ṣe wá dé mo èmi ṣe dé náà bá ń sọ fún mi pé ìyàwó ẹ̀ mọ̀ ti kẹ́rù ò mọ̀ ti lọ màá ní ẹrù wo gbàmàdénú ẹrù gbogbo àwọn òórùn tó lò tó dọ̀tí ló kó sínú báàgì tó wá gbé sílẹ̀ ní inú ilé mo ló dà kò sí ìyọ̀nù ẹ̀jẹ̀ mú fò mo dẹ̀ pé nọ́mbà big mummy nọ́mbà ni pé kí ló dé kí ló ṣẹlẹ̀ sóhun àtẹ̀yìn kan jà mo ní wọn ẹja. àbúrò mọ́mí ẹ̀ ní big mummy. ẹ̀gbọ́n mọ́mí ẹ̀ ni so mo wá dà mo ní bó ṣe rí nìyẹn o wọ́n dẹ̀ wá bá mi níjọ́ Sunday pé ṣé mi ìmọ̀ èèyàn kankan mọ̀ mo ní mi ìmọ̀ èèyàn kankan mọ̀ kọjá àwọn tí ó mọ̀ ń bá ṣeré ní àdúgbò mo lá àdèmí àti wọ́n dẹ̀ jọ pẹ́sẹ̀ dọ́dọ̀ àwọn èèyàn yẹn ni àwọn ò rí traces kankan ní ọ̀dọ̀ rẹ̀ mo ní tó ṣẹlẹ̀ ni pé màá wá sí bíbá yìí láti wá explain ọ̀rọ̀ rẹ̀ mo dẹ̀ wá ọjọ́ Monday yẹn àwọn tí mo bá níta jẹ́ kó yé mi pé kí n lọ wá fọ́tò wá ká wá sí àǹwá rẹ̀ bí mo ṣe bọ́ta mo wá pe mọ́mì pé wọ́n ní ká wá fọ́tò wa o ká wá ṣe àǹwá rẹ̀ o èmi dẹ̀ ti ń lọ sí Ṣakí báyìí tọrọ ọmọ bó o ṣe ò jẹ́ lèmi o wọ́n ní ó dáhùn tó ṣẹlẹ̀ ni pé bó bá ṣe jẹ́ àwọn àpè mi mo dẹ̀ jáde lọ sí Ṣakí wọ́n padà ṣe àǹwá rẹ̀
ṣíṣe àǹwá rẹ̀ tí wọ́n ṣe àǹwá rẹ̀ ìní àwọn tí wọ́n sọ pé kò sí lọ́dọ̀ àwọn nígbà tí wọ́n kọ́kọ́ lọ sọ́dọ̀ wọn ìyẹn ẹ̀gbọ́n ọkọ náà wọ́n á ṣẹ̀ṣẹ̀ fúùsì ẹ̀ síta. ẹ̀gbọ́n ta ni. ẹ̀gbọ́n ọkọ. ẹ̀gbọ́n ọkùnrin yìí ọkọ báwo. so tí wọ́n ńgbà tán ṣáà padà wá sọ pé àwọn rí wọ́n ṣe ọ̀dà yẹn pọ́ tó wà lọ́dọ̀ àbúrò àwọn wọ́n ní mọ́mì wa lọ sọ síbẹ̀ wọ́n ló dàbí ẹni pé wọ́n fi àwọn gbá bọ́ọ̀lù wọ́n mú àwọn ṣeré àwọn wa lọ ságúgù lọ mọ́ ọlọ́pàá wọ́n wá padà wá mú àǹtí pé kí wọ́n wá àbúrò wọn jáde nígbà wọn dẹ̀ nìkan wá àbúrò wọn jáde kàkà tí wọ́n fi má àbúrò jáde ìyàwó ni wọ́n mú síta. What do you mean by ìyàwó? ok tí wọ́n fi máa mú ọkùnrin jáde wọ́n mú ìyàwó jáde. wọ́n mú jáde wá fún wọn. so gbà tán wọ́n sáà náà wọ́n jọ yanjú ẹ̀ pé wọ́n sọ pé káwọn padà wá ní police station pé kí n rí i pé mi náà wà ń bẹ̀ mo ní mọ́mì mo ní mi lè wà ń bẹ̀ mo ti sinmi fọ́dún. iṣẹ́ ti bẹ̀rẹ̀. kò sí nǹkan kan ní ọwọ́ mi mo ní èmi dẹ̀ ti ń mú fọ̀ wọ́n bá ní pé ó dáa kò sí nǹkan tí àwọn fẹ́ sọ ju wípé kí n dákun bó ṣe dádì wa bó ṣe ẹnìkan àbí Usman pé kó wà ń bẹ̀ mo ní bó bá ṣe jẹ́ màá pé yìí màá jẹ́ kẹ́ ẹ gbọ́ èmi àti ọkọ mi sọ̀rọ̀ wọ́n ní tó bá ṣe jẹ́ pé kí n tó bá dìdì gbà yẹn. ta ló wá lọ torí time. àbúrò ọkọ ẹ̀ ló lọ ìyẹn ọmọ mi kẹyìn tó jábúrò ọkọ ẹ̀ òun ló lọ ìyẹn ló wá lọ bá ńgbà tí yẹn débẹ̀ ló wá sọ fún un pé ó ló sọ ọmọ báyìí sóhun pé wò dáadáa kì í sọ ọmọ yín ìyẹn lòun wá fẹ́ react onímọ̀mí wá pè ń padà pé kì í ṣèjà làwọn ní pé kó wá jà ń bíbá yìí máa jà so mo àgbà tán wá pè mí tán wá ṣàlàyé everything fún mi wá sọ fún dájú wa pé tó bá yẹ pé wà ń bẹ́ẹ̀ ìjọ yẹn ni tàbí mo wà ń bẹ́ẹ̀ mo ní màá gba ọmọ ọwọ́ ẹ̀ òun ló máa wá sunkún wá ságídígbò mo níbẹ̀ náà máa ti pè mí mo nítorí òun ló kọ́kọ́ pè mí wá ságídígbò so gbà mo wá rò pé ó dàbí ẹni pé ọmọ yìí fi pé òun gbọ́n lójú ààrẹ mo ní kò sí ìyọnu kémi sàmọ́ o àbúrò ọkọ mi ló wá pè mí pé ṣé mo dẹ̀ lè mọ́ wòran kí gbogbo ọ̀rọ̀ dẹ̀ lọ báyẹn torí pé wàhálà tó ń gan ṣe lórí ọmọ yìí kì í ṣe kékeré. thank you lẹ́fi wá padà wá. ìyẹn ló jẹ́ kémi padà wá sí bíbá. ó ti tó gbà mí ó ti lẹ́yìn ìgbà tí ọkùnrin yìí tó bá ẹ ní àjọṣepọ̀ ó tún padà rí eléyìí padà lẹ́yìn ìgbà ó tún padà lájọṣepọ̀ pẹ̀lú ẹ̀. ẹgbẹ́ ẹnu sí máìkì. ẹ kálẹ́ sà. ẹ kálẹ́ orúkọ yín. orúkọ mi ni Alábí. kí ló ṣẹlẹ̀ àdàbí àbí kí ló kókọ rẹ. Alábí Emmanuel. sọ̀rọ̀ sókè dáadáa dákun. orúkọ mi ni Alábí Emmanuel. Alábí ṣé wà ló lọ́mọ yẹn. ẹ bá mi bílẹ̀. ọmọ alálùbáríkà lọ́mọ yẹn kí n bí léèrè. bẹ́ẹ̀ sà. sórí nǹkan ẹ dìde mà jókòó. ṣé mọ́mí wà ní. ẹ̀yin sọ̀rọ̀ ayé rẹ̀ ọmọ yìí Emmanuel yìí Alábí gẹ́gẹ́ ló kọ àbí Emmanuel yìí ó rẹ̀ ń bì àmúyàn gan ọmọ ni ọmọ tí wọ́n bí tí wọ́n kọ́ ni tó rẹ̀ ń kọ́ kí ló kọ́ tiẹ̀ Usman yìí ó rí pé ìyá tiẹ̀ náà ló léwájú àwọn méjèèjì ọmọ níbi níran ìwọ náà ọ̀rẹ́ ń bí ọ ṣé bí àbúrò ìyá rẹ lọ́wọ́ ẹ̀ ẹ̀gbọ́n ìyá rẹ lọ́wọ́ ẹ̀ ìwọ náà rẹ̀ ń bí ọ ìwọ lọ sáyé ara rẹ bẹ́ẹ̀ wá wò bó ṣe ń forí àwọn méjèèjì gbára wọn àwọn méjèèjì èso ń jà o gbọ́ bó ṣe sọ eléyìí náà àwa la pè wọ́n bíi pé ọmọ yìí ní ẹ fẹ́ fìyà jẹ òun ọmọ ìfọmọ yín lóyún ẹ gbà á wọ́n sì gbà á sọ́dọ̀ wọ́n ń tọ́jú ẹ̀ toyún tó o fi bímọ oyún yẹn ń gbà yẹn tó o fi lọ́dọ̀ wọn ó tó yín oṣù mélòó sórí tó oṣù mẹ́ta ẹ dákun sórí tó oṣù mẹ́ta. ó yẹ kó pé oṣù mẹ́ta ní táìmù rẹ̀. bọ̀kọ̀ ó kù díẹ̀ kó oṣù mẹ́ta wọ́n sì tọ́ ká sọ pé láti oṣù mẹ́ta gan tó fi pósù mẹ́sàn-án wọ́n tọ́ oyún ó tún á bí ọmọ di ọmọ oṣù mẹ́sàn-án náà àbí ọwọ́ alẹ́ nìkan ló lóyún ọmọ yìí pẹ̀lú ìyá rẹ̀ yìí
o ò lè sọ fún pé olóyún fún láyé kí ìyá yìí kódà bẹ́rù bá ń bọkùnrin ìyá yìí ò ní gbà ìyá yìí ó pè yóò gbọ́mọ́ àwọn ìyá abiyamọ làwọn tèmi wò wọn èyí ṣe ìyá ara dáadáa abiyamọ làwọn ilé wọn gbọ́mọ yẹn wọn tọ́jú ẹ̀ kò gbọ́ rárá ọsàn ń pọ lóyún fún kí ló sọ wá gbóyún tó ní fún ọ. ẹ sà ẹ má bínú sà nígbà tí ó sọ fún mi pé òun lóyún tó tọ́ travel mo wà wọn á sọ fún mi tí ṣe freedom gbà mo ṣe ń wá owó tí mo fẹ́ fi ṣe freedom ló jẹ́ kí n travel lọ sí ìlú Ifẹ̀ ó sọ fún mi pé iṣẹ́ kí ló kọ́. iṣẹ́ bá mi sàlù ó sọ fún mi pé òun lóyún wọn á sọ fún mi pé ìwọ náà dẹ́ mọ̀ pé mi tí ì níṣẹ́ lọ́wọ́ bóyá kó. dúró ní bóòlù sí mẹ́rin tó lóyún nù wọn bó kí ló fi mọ̀. nítorí pé ọ̀dọ̀ torí pọ́dọ̀ rẹ̀ ló sùn ni eléyìí ń bọ́ lájọṣepọ̀ tó bá lọ sọ́dọ̀ eléyìí tó bọ́ lájọṣepọ̀ tán ilé eléyìí ló tún padà bọ̀ wá sùn bó ló sì wá mẹ́ńtó lóyún gangan ó sì fi wọ́n sí state of dilemma. ó sọ fún mi pé òun lóyún tó tọ́ máa sọ fún mi pé mi ì níṣẹ́ lọ́wọ́ wípé bóyá kó lọ sẹ́ẹ̀ nǹkan tẹ́mi sọ fún mi yẹn láti ìgbà tí mo ti sọ wípé kó lọ sẹ́ẹ̀ kó wá pé mi mọ́ títí tó fi bí ọmọ yẹn nígbà tó wá bí ọmọ yẹn tẹ́mi sì wá wálé tí mo wálé ìgbà December tí mo fẹ́ ṣe freedom. mo gbọ́. nígbà tí mo wálé December tí mo fẹ́ ṣe freedom ẹni mo rí tó wálé tó ṣàti gbọ́ mo wá mo ní ayọ̀ ó padà ṣẹ́ oyún yìí ó ní òun ò ṣẹ́ o pé òun fi bí ọmọ ni wọ́n á sọ fún mi pé sọ́mọ pé ọmọ yìí sórí pé o fẹ́. mo gbẹ. mo ní sọ́mọ pé ọmọ yìí sọ́mọ pé èmi ni mo ní ọmọ yìí ó sọ pé òun mọ̀ pé mo ní wọ́n á sọ fún mi pé kí wàá ní nǹkan tó fẹ́ sí ó ní òun ò mọ̀ nǹkan tó ń fẹ́ sí o mo ní ibi tó ti lọ ṣe súná mọ́ kọ́ wípé kí ló fẹ́ jẹ́ kí àwọn sì. kí ló fi dá ẹ lójú pé wà ló ní. ìyá òun náà ló sọ fún mi. tí wọ́n ló sọ fún náà. èmi sọ fún pé mo lóyún tó tọ́. no ìwọ ló sọ fún pé òun ló lóyún ni mo sọ. mi sọ fún pé mo ló lóyún mo ní pé mo lóyún. ó lóun sọ fún ọ pé wọ́n ló lóyún. ìgbà tó sọ fún mi ní ẹsẹ̀. ìwọ fẹ́ sọ nǹkan kan torí táyì wà. bẹ́ẹ̀ni sà ẹ bá mi. ìgbà tí ó sọ fún mi pé òun lóyún ọjọ́ àkọ́kọ́ tó máa kọ́kọ́ pè mí mo bí léèrè béèrè kan pé ǹjẹ́ ó dá ọ lójú pé oyún tó ní mo ní o ní ṣé mi mo ní ó dẹ̀ ní pé ṣóun ó wà mọ́ gbé oyún tí ì ṣe tèmi wá bá mi gìkàtẹ́ ọkàn tí mo kọ́kọ́ gbọ́ lẹ́nu ẹ̀ mo dẹ̀ sọ fún lójú láàrin mi àti ẹ o ti sọ báyìí o kí n tó pe àwọn tó ní mí pé mo lóbìnrin tó sọ fún mi pé òun lóyún fún mi o. iṣẹ́ kí ni ìwọ náà ń ṣe. wẹ́dà ni mí sà. ok. so ìgbà tí mo dẹ̀ ti bí léèrè báyẹn ẹ̀yìn ẹ̀ ni mo pe mọ̀ sí mi pé ọmọ báyìí o olóyún fún mi wọ́n ní ibo ló ń gbé mo dẹ̀ júwe pé àdúgbò wọ́n tiẹ̀ kọ́kọ́ bú mi pé àdúgbò tí mo tiẹ̀ ti kọ́kọ́ lọ pé mo ti ní ọmọ tí mo fẹ́. now máa gbọ́ ìgbà tó ń wá dọ̀ tiẹ̀ sí wọ́n mọ̀ pọ̀ dọ̀ ọkùnrin kan ló ti kó wá dọ̀ rẹ̀. wíwá sọ́dọ̀ mi ẹ̀ka pé fún ẹ̀gán ló pè mí pé òun fẹ́ wá mi wá o tó dá ti wá mi wá tẹ́lẹ̀ rí tó ti lé lóṣù 3 sí 4 sẹ́yìn. o dẹ̀ bá ní nǹkan pọ̀ ń gbà yẹn. àjọ nìkan papọ̀. okay. so ẹlẹ́ẹ̀kejì tó máa wá mi wá òun náà ló pè mí pé òun fẹ́ wá kí mi pé èmi ò tiẹ̀ kúkú béèrè òun mọ́ so fine kó mọ́ dẹ̀ ní èèyàn ọjà. ọdún ẹni ló dẹ̀ ti kúrò lọ́jọ́ yẹn ọkàn rẹ̀ ń fà ọ́. lẹ́sẹ̀ wá mi wá o. okay. ó dẹ̀ wá ó dé mo ní mo ti kó kúrò ní àdúgbò tí mò ń gbé o mo ti gbalé ibùbọ̀ ilẹ̀ ń gbé o mo dẹ̀ júwe ibẹ̀ fún ó ní ó jìnnà bọ̀ kò sì rí bó ṣe jìnnà tó. ó lárẹ̀ fún mi ó lámọ́ kò lámọ́. ó dẹ̀ ṣe lóhùn òun fẹ́ wá sọ́dọ̀ mi mo dẹ̀ ní fine máa bọ̀ ó dẹ̀ dé adé ọ ní nǹkan papọ̀ ó lọ. so fẹ́fẹ́. Wahala. Wahala. sọ̀rọ̀. Wahala tó bá gbé ọmọ fún ẹ tó ní mo lè fẹ́. sà ní àárín ibi tán wọ́n sọ̀rọ̀ sí yẹn pé tó bá gbọ́ ọmọ fẹ́ ni tó ní so nígbà tó á tilẹ̀ wá èmi ò bá lágídí pé bóyá èmi ni mo ní
oyún fine mo ti bí ẹ ní tó yẹ kí n bí ẹ torí pé mo jẹ́ nìkan tẹ́rì ọkàn má dà láàmú mi ò kì í gbọ́ kéèyàn sọ fún mi. so o lè fẹ́ ẹ pẹ̀lú ohun tó fi bá mi gbé o zero ní fífẹ́. o lè fẹ́. bẹ́ẹ̀ ni sà. torí pé mi ì fẹ́ ká pẹ́ rárá. yes sir. a dẹ̀ ti ń pẹ́. ọmọ ẹ ti ọmọ ọdún mélòó báyìí. ti pọ̀dún oṣù ní. o ti pọ̀ ọdún báyìí. bẹ́ẹ̀ ni sà. dídé ẹ jókòó màmá ẹ̀yin gangan. ẹ káalẹ́ mà. ẹ káalẹ́ sà. yes ma. yes sà. bó o lẹ ṣe jẹ́ sí ìyá rẹ̀. àbúrò mi nìyẹn. àbúrò yín gangan. bẹ́ẹ̀ni. ẹ kú ìtọ́jú wọn. yes sà. sẹ́yìn náà gbọ́rọ̀ tó wà ń lẹ̀. bó o ló ṣe rí lára yín. ó bà mí inú jẹ́ gan. in fact ọjọ́ tó sọ gan-an mi lè sọ fún àwọn tó tọ́jú oyún pé mo gbọ́ nǹkan báyìí mo ní kí wọ́n á fi ti ara wọn gbọ́ ni. ó bà mí lẹ́mìí jẹ́ gan. sọmọ yẹn sì ń kí lẹ́yìn náà wá fún ẹ fẹ́ sọ lórí ẹ̀ báyìí. sọ́jọ́ pọ̀ ọmọ yẹn mọ tí ń ṣe ìbéèrè àkọ́kọ́ nù ọmọ yìí sọ́jọ́ pọ̀ mọ tí ń ṣe. kò jọ. kò jọ kò jọ pọ̀ mọ tí ń ṣe. kò jọ rárá. kò jọ kò jọ ẹ dìde mọ́mí ẹ wá jókòó. ẹ káalẹ́ sà o. ẹ káalẹ́ ìyá wa. yes sà. yes ma. mọ́mí àbíkẹ́yìn lọ́mọ ìyá àbí ẹ tún bímọ lé. o náà làbí kan yìí o. àbíkẹ́yìn náà ni. ẹgbọ́n tó sọ nísìn ó lóun ọ̀fẹ́. orí rẹ̀ ní ò pé torí rẹ̀ bá pé torí mo sọ fún un kọ́lọ́n jẹ́yìn òbí mọ tẹnu ọkà ni. níjọ́ tí ìyá ìwà tí wọ́n wá bá mi ń gbà náà la fẹ́ ṣe fírídọ́ọ̀mù fún ní dísẹ́mbà tí wọ́n wá tí wọ́n ní ayọ̀ ṣe january ok àti january ni àti ṣe fírídọ́ọ̀mù tán ni wọ́n ní ọ ń wá ọ̀dọ̀ tìmílẹ́yìn mo ní lóòótọ́ mo mọ̀ pé wọ́n jọ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí mi ò gbélé èmi máa ń wálé mo máa ń lọ ni mo mọ̀ pé wọ́n jọ ń ṣe ṣùgbọ́n gbò ti di pé ó ti lóyún tó ti bímọ tó ti pé àwọn kan ló ṣe ní àtọ́jú oyún àwọn kan tí wọ́n ṣe àti àtọ́jú oyún ní àtọ́jú ọmọ lọ́wọ́ wà pé ọmọ kan ń gbọ́ ọmọ bọ̀ kì í ṣe lọ́dọ̀ ti tèmi ń bí o orí mi ò ní jẹ́ ń gbàgbàkúgbà mi ò lè gbà o. ọ̀wà aróbìn mọ́ ńlọ fẹ́fẹ́ báyìí. èmi ọ̀wà mọ̀ fún èmi ọ̀mọ̀ fún. beauty is in the eye of the beholder. ẹni tó wu ohun tó fẹ́ nìyẹn but ọ̀sọ́mọ yín gbọ́ nìsín pé ó sọ pé ilé rẹ̀ ló ti pe ẹni ìpọ́kàn rẹ̀ ń fa tó tún fi lọ bẹ́ẹ̀ ní sùn tó bá lọ bẹ́ẹ̀ ní sùn ilé rẹ̀ ni tó ń padà sí ó sì gbọ́ o. pé wọ́n ti. ó sì gbọ́ ó sì ní tóun ọ̀fẹ́ nù. ìmọ̀ bóyá yìí náà gbọ́ ọ̀rọ̀ yẹn sá. mo kúkú gbọ́ bọ́ọ̀lì ìdúró mọ́ wà. ẹ̀yin wò mí bíi pé kí n mọ̀ dálé ọkọ ẹ̀rú. ó gbé pamọ́ tó dá wa láàmú gan. àtàwọn ẹgbẹ́ àdàmú gan seriously ta tó wá síbí báyìí tó ń yẹ ẹ pé à ń wá yẹn ló jẹ́ ká kọ́kọ́ padà mú jáde fún wa tó gbé pamọ́ fún wa. wow mama ẹ̀yin jẹ́ sẹ́yìn mọ̀gbà tí wọ́n ń gbé tí ọmọ ìgbélé ìpamọ́. ebi jẹta mo dé nílùú mọ́jàkú tí mo ti ń gbàrú tí mo bẹ́ẹ̀ mi ṣe léyà tán láti padà lọ. wow lèmi ti padà lọ ńgbà tí wọ́n wá ní ọ̀rọ̀ dábàá yìí tí àsìndẹ́ ní gbọ́dọ̀ máa ń yọjú o ni mo fi wálé. mo ti fún àsìndẹ́ lọ́rùn pé dandan lá kó yanjú ọ̀rọ̀ yìí ẹ rí i pé mò ń béèrè lẹ́ẹ̀kan pé àsìndẹ́ dà àsìndẹ́ ọ̀dáwàdá o sì jókòó lé àsìndẹ́ yes mo fẹ́ fún àsìndẹ́ ẹ̀ ṣe màmá ẹ̀ dìde ẹ má bọ̀ mà ipò wo ni ọmọ ẹ̀gbọ́n àbúrò yín yẹn wà tó jẹ́ ìyá rẹ̀. ó sì kì í.
ṣe ìgbìyànjú wo lẹ ti ṣe láti tọ́jú ẹ̀. wọ́n ti wò tẹ́lẹ̀. à ń tọ́jú ẹ̀ ó máa ń rí dókítà. máa rí dókítà. bẹ́ẹ̀ni. àsìndẹ náà lè ràn yín lọ́wọ́ ń pa ẹ̀ torí ó máa ń ṣe ọlọ́run dẹ̀ máa ń fún un ṣe dáadáa tó bá fún wọn lóògùn ó lè lọ pátápátá ó máa ń lọ pátápátá ṣe gbọ́ nítorí mo fi ní kẹ́ ẹ jókòó àsìndẹ sì lè ó lè ràn wá lọ́wọ́ lórí ẹ̀. ok ẹ ṣe sà. so ṣé kí n bá a sọ kò sí problem àbẹ́fẹ́ rò wò kò sí problem ẹ lọ sọ rò fáwọn ọmọ ẹ àwọn ẹ̀gbọ́n ẹsẹ lè yọ lẹ́gbọ́n ni ó láwọn ẹ̀gbọ́n tí wọ́n sì rí dáadáa bẹ́ẹ̀ni wọ́n wà òkè dáadáa gbogbo àwọn ráwọn ẹ̀gbọ́n ẹ ó sì láàbùrò náà ó ní last born. tọ last born versus last born àwọn last born sì máa jìnnà wọ́n máa yanjú ṣùgbọ́n ò yíwọ́ rárá wà ní ọkàn kan o tún pe ọkùnrin mi ṣé kò wọ́ ni àbí I don't understand lẹ́yìn tí wọ́n tọ́jú ọmọ yẹn tán sí wọ́n gan òkú mẹ́rin tó lọ ọmọ gan gbogbo tá à ń sọ yìí náà ọkàn ń wò náà ni àbí sọ́mọ̀ ni kò mọ̀ ò mọ̀ yes tọ ẹ dìde màmá ọmọ yẹn dà ta ló gbé lọ́wọ́ bóòlù ẹ̀yìn ṣe jẹ́ ẹ̀gbọ́n ta ni ẹ̀gbọ́n ok ẹ̀yin náà ok ẹ̀yin lẹ provide òun lọ́jọ́ yẹn ok sẹ́yìn náà faramọ́ kí àbúrò yín fẹ́ ọmọ ẹ̀ ìyàwó tó fẹ́ fẹ́ tiẹ̀ nìyẹn ẹ̀ faramọ́. Ó sì sọ fún ìyá yìí obìnrin níbi tiẹ̀ náà náà. ọlọ́rọ̀ mi ni o. kódà ilé rẹ̀ ni ó ti jẹ láàárọ̀ ni ó jẹ lọ́sàn-án. àyíká ẹ lóyún nù a lè jẹ́ ilẹ̀ lóyún kó sì mọ́ sọ fún yín gbà náà. kí ló dé ó lẹ kó sọ náà wọ́n fi ní ìbáwọ àdúgbò jẹ́ lọ́sọ̀ tí lágó ó yẹ kó sọ náà. yes ọ̀rẹ́ mi ní tó fi sọ ni àdègbọ́dọ̀ tẹ̀lé òfin àwọn ọkùnrin yìí wọ́n tọ́jú oyún wọ́n tún tọ́jú ọmọ tí ẹ bá wò pé àwa la ní ọmọ tó wà lọ́dọ̀ àwọn ẹni ẹ̀yin wá sọ pé òkè o ọmọ yìí ọmọ wa ni a fẹ́ gbà á torí pé ó dá wa lójú a fẹ́ ṣe DNA test àwọn ọ̀wá gbọ́dọ̀ sọ pé no àwọn ọ̀gbà wọn tó bẹ́ẹ̀ ẹ wàá bá wa àwọ̀ wàá kọ̀wé fún yín àtẹ̀yìn àti ọmọ nìkan ẹ wàá lọ ṣe DNA test yẹn ni wàá sọ pé ẹ̀jẹ̀ tá a rí yìí o tarákùnrin ni ọmọ yìí o àbí ẹ̀jẹ̀ tá a rí yìí o kì í ṣe tarákùnrin yìí o ìlà fi mọ̀ pé ókè o ọmọ rẹ ni máa gbé lọ but pending the time tó o bá tí ì ṣetán láti ṣe DNA test yẹn ni ó fún ẹ ní approval láti gba ọmọ láti ibi tó wà bọ́ sọ́dọ̀ rẹ̀ tí ó di tiẹ̀ ṣùgbọ́n gbogbo obìnrin lọ́mọ ẹni tó lóyún fún mo ti gbọ́ ọmọ lọ fún lágbájá òfin ò ríran rí òfin ò faramọ́ ní tó fi faramọ́ ni DNA test ẹni tí ó sì wò pé nǹkan ń wà níbì kan ìní ó lọ wá àmì wá pé ẹ wo àmì yìí èmi mo ní kíní ẹ bá ń gbé ẹ ti gẹ́tì ẹ bẹ́yẹn so for that nígbà tí ó sọ pé ọmọ yẹn ọmọ oṣù mélòó lẹ pè báyìí ọmọ oṣù mẹ́sàn-án ìní báyìí so sì mọyàn ó sì mọyàn lọ́wọ́ ìgbà tí ọmọ mọyàn lọ́wọ́ tí ìyá rẹ̀ sì kúrò lọ́dọ̀ tí tó sì jẹ́ pé ọ̀dọ̀ yín ló yẹ kó ọmọ wà kí ni a fẹ́ ṣe báyìí sáwà torí ìrìn ìyá rẹ̀ á wà gbọyàn lẹ́nu ọmọ ni ẹ̀yin ò sì ní fọ́mọ lọ́yàn òun náà ni ó fọ́mọ lọ́yàn òun ló sì ń hùwà bó ṣe ń hùwà yìí ṣé kó padà sílé yín kó fọ́mọ lọ́yàn ni àbí kó mọ gbọ́mọ lọ tí ọyàn ó fi tọ́hún gbọ́yàn lẹ́nu ọmọ torí pé tí Yorùbá máa sọ gan pé bẹ́yàn bá ń fọ́mọ lọ́yàn lọ́wọ́ nǹkan tí Yorùbá máa sọ òun
iṣẹ́ ò ti kọjá abẹ lọ́dọ̀ ilé yìí kọ́lọ́wọ́n bá wa wo ọmọ dáadáa ni wọ́n máa fa ìpínlẹ̀ bí ọyàn wọ́n sì máa sọ ní Yorùbá. Now kí ni advice yìí ẹgbẹ́ nu sí mike. ẹ ṣé Alhaji mo dúpẹ́ advice mi fún ni pé kò lè dọ́dọ̀ mi mọ́ kò lè gbénu lé mi mọ́. kó wàá lọ ọmọ yín tó wà lọ́wọ́ rẹ̀. tó bá jẹ́ tí ọmọ sì mọyàn lọ́wọ́. ibi tó bá lè dúró sí tí ó bá ti mọ tọ́jú ọmọ kó dúró síbẹ̀ torí pé bó ṣe wà n tó ṣe nínú ayé mi ló ń lọ yẹn. ìgbà wo ni ẹ wà ṣé tó ọmọ bá fọyàn lẹ̀ lẹ́ wá fẹ́ gbà torí yóò disturb ẹ̀ ní ọkọ mi tó ń lọ. kódà tó bá lè gbélẹ̀ fún mi màá gbà Alhaji. no ọmọ mọyàn lọ́wọ́. náà mo sọ pé pẹ̀lú bó ṣe mọyàn lọ́wọ́ yẹn tó bá gbélẹ̀ fún mi ọba tó ni mí ò fún mi wò. mi lè advise gbé ó lè wánu lé mi wá ó ti kọjá torí n tó ṣe tí èèyàn ò lè sọ lórí afẹ́fẹ́ gan kì í ṣe kékeré. bẹ́ẹ̀ ni sà. èyí tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan pé ó bẹ dúẹ̀tì gan ọ̀tọ̀ nìyẹn ìwọ̀nba nìyẹn. no èyí tó bá jẹ́ pé àdánwò ni ẹ mọ̀ fi bù. àfi bù ṣebí mi mo tẹ̀lé lọ sí ilé ńlá ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo tẹ̀lé lọ ilé ńlá. kó forí àgbà méjì bọ́ koto àwọn kápẹ́ orí àgbò méjì bọ́ koto tó bá wọ àárín. mọ bàjẹ́ torí ilé ọkọ mi àwọn ẹbí ọkọ mi tó fẹ́ nìyí. rárá o rárá sà. ọ̀tẹ̀lé wa ilé bàbá o. ó dọ̀ ṣe bó ṣe wà ọ̀tẹ̀lé alọ́lé ṣe bó ṣe wà yìí bó ṣe wà yìí ó gángan bó ṣe wà ó gángan ò mọ ibi tó fẹ́ darí ọ̀rọ̀ rẹ̀. ẹ kò mọ̀ ó ti mọ̀. Ọlọ́run ràn lọ́wọ́. ìwọ ni ọ̀fẹ́ mọ́ Emmanuel ló wọn fẹ́ ṣé mo gẹ́tò orúkọ Emmanuel àbí Emmanuel ló wọn fẹ́. ọ̀tẹ̀lé mi relé o. ilé Emmanuel ní lọ èso ọ̀dọ̀ yìí. ọ̀tẹ̀lé mi lọ lé o. màmá kàn ní kò tẹ̀lé àwọn lọ lé mi ní January. ẹ súnmọ́ Mike ẹ jẹ́ ẹgbẹ́ súnmọ́ Mike. ní January àwọn mọ́mí Usman pè mí pé kò sí nílé bó ti lọ sọ́dọ̀ màmá ẹ̀ mo dẹ̀ lọ wò ń bẹ̀ ó dà pé ó hùwà kan gbà yẹn tí gbogbo ẹ̀ ṣàdàríwò mo lọ wò ń bẹ̀ mo bá mi ò bá ń lé ilé àwọn màmá Tìmílẹ́yìn ni mo bá ń bẹ̀ lọ́dọ̀ màmá Tìmílẹ́yìn wọ́n ro àmàlà lọ́wọ́ ọjọ́ yẹn gan ni tí mo bá ń bẹ̀ mo wá pè gbọ́ kí ni tó ṣẹlẹ̀ tó fi gbólóhùn tí ò dálẹ̀ nù lé pé ọkọ ẹ̀ kọ́ ló lọ mọ́ ó wá ní mọ́mí Usman àtàwọn àbúrò Usman ń bú òun ni mo ní tán bá wá ń bú ẹ tó bá fẹ́ kúrò nù lé kì í ṣe pé wàá sọ pé ọkọ ẹ̀ kọ́ ló lọ mọ́ mo dẹ̀ lọ bá màmá mo ní màmá ẹ kìlọ̀ fọ́mọ yín o àwọn kan ló ṣe súná ọmọ àwọn náà bọ́ oyún náà ṣe gbogbo ẹ̀ ẹ kìlọ̀ fọ́mọ yín ọmọ yín kọ́ ló lọ́mọ o àwọn náà bá ní látìgbà náà ni mo ti fà lé yín lọ́wọ́ tẹ́ ti mú lọ o àtìgbà náà mo ti fà lé yín lọ́wọ́ tẹ́ ti mú lọ. èsì tí màmá fọ̀ fún mi ń jọ yẹn ni pé báwọn náà ṣe ń gbọ́ nìyí tó sọ pé òun ló ń lọ ọmọ tó bá lòun ló ń lọ ọmọ kò sí nǹkan táwọn fẹ́ ṣe sí i ẹ̀yin ọmọ wọn ni màmá gan wà lọ́jọ́ yẹn tí Ọlọ́run rí mi o ẹ̀yin ọmọ wọn náà wà lọ́jọ́ yẹn bọ́rọ̀ yìí dẹ̀ tún ṣe wà yìí Tìmílẹ́yìn ó ní intention pé ìyàwó òun ni òun fẹ́ fẹ́. èyí eléyìí. bẹ́ẹ̀ ni Emmanuel ló fẹ́ fẹ́. bẹ́ẹ̀ ni Tìmílẹ́yìn lẹ́yìn náà ń pè fún wa pé òun fẹ́ fẹ́ so pé wọ́n sọ pé kò tẹ̀lé àwọn lọ sílé yẹn ó sì máa tẹ̀lé kó wá má di wàhálà fún wa tátùn máa dààmú káàkiri nǹkan tí mo fẹ́ sọ nìyẹn. o lè tẹ̀lé o lẹ́yìn ká ẹ máa mú nǹkan yín lọ ẹ̀yin lẹ́ni. ní tó jẹ́ kí àwa gbà sọ́dọ̀ nígbà December yẹn ni wípé kò lè wá sọ́dọ̀ wa ká sọ pé àmọ́ pé kọ́ọ̀lù yá ká yọ pé bóyá wọ́n jọ ń fẹ́ra torí àdúgbò lájọ wa èmi àtàntí ọ̀rẹ́ ni wá kájọ́ mọ́ ra aṣọ kan náà ni torí gbà tán wà gan àǹtí ẹ̀ pè mí pé ẹ̀lò mọ́mí Ayọ̀sẹ̀ bá wọn rí ládùúgbò páwọn tí ń wà ni wọ́n pè mí fún mi ìdẹ́rí mi ìmọ̀ fún wà lọ́dọ̀. ìgbàsọ́dọ̀ yín gbà yẹn kì í ṣe pé ìyàwó àbúrò mi ti dé pé àjọ mọ́ra ládùúgbò ni. gbogbo ìgbà tí ó mú ẹjọ́ wọn wá sí Oríyọmí ìgbà yẹn lèmi bímọ sí ó tẹ̀lé mi lọ bí tí mo ti ṣe némi
torí ìdíwé bá ṣe múra wa ní mú pé yàtọ̀ fún pọ́ńfà àbúrò mi àdúgbò lájọ ń gbé kò lè dọ́dọ̀ mi kí n sọ pé Tìmílẹ́yìn màmá ní kò ní tẹ̀lé àwọn ìwọ sì ni kó tẹ̀lé wọ gbẹnu sí máìkọ sọ̀rọ̀ sókè èwo ni wọ́n fẹ́ kó tẹ̀lé ẹ lọ lé ṣé bó o ti gbálé. bẹ́ẹ̀ sà bọ́ nǹkan tí mi bá ti sọ ní ilé kọ̀ sí mọ́ lẹ́nu sà. o lè kọ̀rọ̀ sí mọ́mí ẹ lẹ́nu. ọmọdé wo lè kọ̀rọ̀ sí mọ́mí òun lẹ́nu kí ni a ṣe báyìí súnmọ́ kí ni a ṣe ọmọ ta ni wọ́n wá fẹ́ tẹ̀lé lọ́nà méjèèjì ẹ̀gbọ́n ìyá rẹ ni kí ló kọ rẹ àwọn Usmanu ni àbí Tìmílẹ́yìn nínú ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀gbọ́n mọ́mí ẹ tẹ́ ẹ rójú wọn. kò lè lóun tẹ̀lé mi ẹni tí ò kì torí ní àbíjọ́ tó ti wá Agidigbo tí mo ti ń wá bí ṣókí ni ẹbí lé. kò kí ni. ṣebí ṣojú gbogbo kò kí ni mọ́ mo ti dọ̀tá ẹ̀ torí pé mo sòdodo fún mo ti dọ̀tá. ẹ̀yin ló lọ́wọ́ tẹ̀lé lọ ilé fa. èmi kọ́ ló máa tẹ̀lé Tìmílẹ́yìn ló máa tẹ̀lé. ó kí wọn. mo kí wọn nígbà tí wọn dé lọ́sẹ̀ wọn ò gbọ́ ni. wọn gbọ́. wọ́n fi fóònù ṣètì. ok ẹ̀yin náà wà ní sífù kọ̀ọ̀tàn látọ̀sán. onídìí tọ́jú gidi mo sì mọ̀ pé Ọlọ́run ó jẹ́ kí ẹlẹ́dàá rẹ̀ ọ̀rọ̀ mọ́ àwọn àtọ́jú mélòó ló kù ó ti wá di ibi ó débi tó lóògùn tí ì sábà ẹ̀ mama ẹ fi pé ẹ ń fi ẹ̀tọ́ ẹ wá jókòó mà ẹ ń fi ẹ̀tọ́ Tìmílẹ́yìn ẹ fi ń dùn ẹ fẹ́ tọ́ dùn Tìmílẹ́yìn dùn. torí ikú náà. Tìmílẹ́yìn fẹ́ kí lórúkọ rẹ. Àmídá látàárọ̀ tá a ti ń bọ̀ ní ti ẹ̀bẹ̀rẹ̀ orúkọ rẹ Tìmílẹ́yìn fẹ́ kí Àmídá tẹ̀ ló ń lọlé ẹ̀yin ní rárá. èmi ò fọwọ́ sí n fọwọ́ sí o. but ó wù ú. gbogbo bó ṣe rìnrìn àjò rẹ̀ kò lè jẹ́ n fọwọ́ sí toró ti rìn ní rọ́ọ̀fù kò rìnrìn àjò tọ́tọ́. màmá a lè fi igi tó lọ fa ìlà tó tọ́ igi tó lọ a lè fi fa ìlà tó tọ́. ara kò ṣeéṣe ó ṣeéṣe ó ṣeéṣe. kò ṣeéṣe o. àtúnṣe wà ó ṣeéṣe. rárá o. ẹ faramọ́ rárá. n faramọ́ o. wow. n faramọ́ o. ẹ gbà ẹ fẹ́ kò wù yín níyàwó ọmọ. rárá o. ẹ kọ́. mi ò fẹ́ o èmi ò wulẹ̀ mọ̀ yàwó tẹ́lẹ̀ n ò torí ìrídìí ọ̀kan mọ̀ yàwó. rárá màmá ẹ dìde ìyá wa àǹtí ẹ máa bọ̀. bọ̀ ẹ̀yin ti mọ ọmọ yìí gẹ́gẹ́ bí ìyàwó àbúrò yìí. no mi mọ̀ bí ìyàwó. ẹgbẹ́ nu sí mike. mi mọ̀ bí ìyàwó àbúrò. ẹ kàn mọ́ ládùúgbò ni. bẹ́ẹ̀. bọ̀ àbúrò yìí ti ṣetán láti fẹ́ náà. ok ẹ̀yin tẹ́ ẹ bá wa gbà sọ́dọ̀ ǹjẹ́ òní nígbà tí ó kù nílé wọn tó ní àwọn kan náà lóyún ṣe é lè bá wa gbà sọ́dọ̀ báyìí. ó wá àgbà sọ́dọ̀ náà gbà yẹn ọ̀dọ̀ mọ́mì rẹ̀ ló wá. ẹ bọ̀. ọ̀dọ̀ mọ́mì rẹ̀ ló wá ó dẹ̀ ń ṣeré wá sọ́dọ̀ wa kó torí kò. ṣé ẹjọ́ ọmọ ìṣeré lọ́dọ̀ yín lálẹ́. rárá o ilé tèmi ti kún. ilé yìí ti kún. ẹ dìde. ẹ̀gbọ́n mọ́mì ẹ̀dá. ọ̀rọ̀ ti di ẹ̀kọ́ tí ò léwé tágbàlagbà gbà àìsí ìlémọ̀ burúkú fẹ́ kùn pàjẹ́ kí lẹ́ẹ̀ ti ṣe ọ̀rọ̀ Àmídá àwọn Tìmílẹ́yìn láwọn ọ̀fẹ́ àwọn Usman náà láwọn ọ̀fẹ́ kí lẹ́ẹ̀ ti sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ Àmídá àbí wọ́n ní kí ìbáni ọyẹ rí gbọ̀ngbọ̀n lákọ lọ́rọ̀ ní kan lọ́rọ̀. Aláàjì yóò padà lọ́dọ̀ Tìmílẹ́yìn ṣe rí bó ṣe wà yẹn àárín yẹn ò yé mi àwọn méjèèjì ló jọ yé gbogbo èyí tí màmá ń sọ yẹn wọn bá wọn gbé wọn gbélé
láti June 1 ló ti wà lọ́dọ̀ tìmí lẹ́yìn di àárọ̀ yìí. kèsè mi mo bí mọ́ ni. ẹ kọ́ lọ́mọ. kèsè mi mo bí mọ́ nù lóòótọ́ ìgbélé o tí n bá sì ti lọ gan kútúwèjì mi á pàdé láyọ̀ ni. ó gbọ́n tí màmá sọ bẹ́ẹ̀ màmá kan jí o fẹ́ n tó wù ọ nìyẹn bẹ́ẹ̀ wọ́n náà because tí o bá bẹ màmá sìn tó o bá lọ gbẹ̀yìn dọ́dọ̀ rẹ aburú ni òun yẹn ò dáa o ṣé kí n bẹ́ẹ̀ bẹ̀ wọ́n. gbogbo tójú rẹ̀ bá rí kọ́ máa ràn ní òun ní bá dá sí i kọ́ máa pè mí o. ṣé n bẹ́ẹ̀ bẹ̀ wọ́n. ṣé n bẹ́ẹ̀ bẹ̀ wọ́n. nǹkan tí mọ̀mí bá ti sọ ni sà. nǹkan tí mọ̀mí bá ti sọ ni. ó tẹ́ di ọdún mélòó. ṣá. ó tẹ́ di ọdún mélòó. mo ti pé 22 years. 22 years. Yes. ìwọ náà sì kéré wọn kékeré ni ẹ. mami kódà bí òsì vacant room nínú ilé yín ẹ̀yin àti ẹ̀ ọjọ́ sùn lálẹ́ yìí kúrò láti ṣe ọmọ àbúrò yín ni torí ipò táàbúrò yín wà àgbélébù tí yín nù tẹ́ máa mú lọlé. ọmọ wa ń kọ́. ẹ ṣeun ẹ máa mọ ọmọ náà lọ pẹ̀lú ẹ ni nígbà tó ọmọ ti mọyàn lọ́wọ́ ká ní pé ọmọ ti já lẹ́nu ọmú nìsín ni á gbé fáwọn Usmanu ká máa tọ́jú ẹ̀ títí mi lẹ́yìn ó fi pé òun ló ń lọ ọmọ òun fẹ́ ṣe DNA test o kán bóun gbọ́ ọmọ ká ó ṣe DNA test o tó bó DNA test bá ti pé 3 kí ni mọ́gàjì 220 àwọn àtọmọ nìkan ni ọmọ kan ni 220 àbí ó jẹ́ 300 lórí méjì. Tìmílẹ́yìn náà ti sọ ọmọ yẹn kó n fẹ́ ṣe DNA. Tìmílẹ́yìn sọ́ngbà yẹn kó n fẹ́ ṣe DNA. ó sọ gbọ́ ìyàwó ṣé kò sọ ó lẹ́nu. ìyàwó dáwọn lóhùn. ṣó sọ bẹ́ẹ̀ àbí ò sọ bẹ́ẹ̀ aṣojú ẹ̀ ló fi sọ ó ló máa ṣe DNA pò ló ń lọ mọ́. Tìmílẹ́yìn gbọ́. ọmọ tó ṣe súnà rẹ̀ tọ́ra nǹkan. mi ì ṣe DNA sa. o ò ṣe DNA. ọmọ tó ra nǹkan ọmọ tó ṣe kó ń lọ́tọ́yún tí ó lọ ṣe DNA ẹ̀. ìnígbà kẹgbọ́n yẹn lọ́nà ọmọ ìbáyìí because tá a bá ní ẹgbọ́n yẹn lẹ́nu ẹ̀ torí pé òun lọ sọ́dọ̀ yín á deprive ọmọ yẹn ó dẹ̀ wáyé tiẹ̀ ni. ó ti pé 9 months. ó ti pé 9 months. kún wọ́n gbà á. nǹkan kan ò ní ṣe kò sí nǹkan tó máa ṣe. àmín. sórí níbi tá a wà yìí ọmọ ní choice lọ títí wọ́n mọ̀ lé ku ẹ dá eku tó dá yìí rẹ̀ ni wọ́n ń jẹ́ dá. Mọ́gàjì kí ni jẹ́ pé ọtí mi lórí wọn náà pè mí. ẹ dákun ẹ tẹ̀lé wọn ká lọ parí ìyókù ní etí àṣọ Mọ́gàjì ó parí yóò take care of from there ẹ ṣeun. ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí o èèyàn wa bó lẹ ṣe rí sí abẹ́rẹ́ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó kọ́lọ̀ ń jẹ́ kó ètè rówó tí wọ́n lọ fi ṣe DNA test báyìí ni o káyọ̀tì mẹ́rin tó lọ́mọ nínú Usman àti Tìmílẹ́yìn bó lẹ ṣe rí fọ́nrán iṣẹ́ èèyàn mi ẹ jẹ́ darapọ̀ lábala àríwú sí kí wọ́n bá ń comment kí wọ́n bá mi like kí wọ́n bá ń pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bá ń bó síasíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ni kí wọ́n bá ń bó káàkiri tààràtààrà kó kálé kókó dẹ́sẹ̀ kúkú kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ní rí jù báyìí lọ lórí ilé ìtààmú wa fún yín ní sáà yìí bí wọ́n tún ṣe lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ẹ̀ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa ẹ kú kalẹ̀.